You're welcome to this YouTube channel. This is Baba Akile TV. Wow, you click on this video. God bless you. Thanks very much. Kankan tọkàn kù tẹ́ ṣe fún mi ni pé ẹ bá ń tẹ subscribe button lágbọ́n bí ẹ gbádùn mi bí lẹ́yìn ìgbà ẹ wà tẹnu sí bẹ́ẹ̀ láti máa gbádùn lọ́lọ́kan ọ̀jọ̀kan lónírúurú àwọn ètò wa bó ṣe tẹ̀léra wọn ní Baba Akile TV. God bless you. I love you. Ilé ò para wọn ní o sí àṣẹ̀lẹ̀ lọ́bùsọ̀s àwọn ilé àpẹẹrẹ bàbá àpẹẹrẹ tábà dẹ̀ ní pẹ́ káwọn kókó èwo ní wèrè gbọ́ discount package ìyẹn lè ti mọ̀ òyò àláìsí ìgbọ́ ilé ò para wọn ní o sí àṣẹ̀lẹ̀. Eléyìnbó sọ nǹkan kan wọ́n ní a fool at 40 is a fool forever. Ǹjẹ́ a lè pele ìgan lórí Nàìjíríà tó ti pé 60 ọdún bí? Gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí mú ẹlẹ́dẹ̀ wá fi ń wọ̀jì. Àá tí òmìnira ti fi wá ń dìnira mọ́ wa lọ́wọ́. Eégún ló sọ pé òun ò rí gàǹdó. Gàǹdó náà ó dùn fìlọ̀kọ̀ yóò lóun ò rí eégún ńlá. A fẹ́ràn ara wa dénú. Kí ló dé? Láti 1960 la ti ń fasẹ́ gbèjò torí ìgbà fẹ́ràn garawa. À ń tẹnumọ́ pé òwe àìlówó lọ́wọ́ kì í pani ló kọjá sẹ́mọ̀ bẹ́ẹ̀ lè fi olówó àti bọ̀rọ̀gìnní àti tálíkà wéra wọn. Yorùbá mọ̀ sọ nǹkan kan wọ́n ní bá a bá lówó lọ́wọ́ iyì náà láfira yọ̀dà ńlá ń tẹnumọ́ títí tá a sì fi forí tì í láti 1960 torí wá sì fi pákàkì. Ẹ gbọ́ o ẹni àná kùmọ̀ mẹ́fà tá a ní ó fi yèdénú bí ó fi yèdénú ń kọ́ Ọlọ́run Elédùmarè ńlá ń bẹ̀ sí gbogbo àwọn ẹni tó bá jù ní lọ. Ẹ wò ó ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin gan-an ni mo bá lọ́rọ̀ torí ẹ̀yin gangan lọ́jọ́ ọ̀la wa o. Ìmọ̀ràn mi fún yín ni pé ẹni fi ìkánjú ká ẹ̀yìn ìyọ́ka ìtì ọ̀pọ̀n o. Ẹni bá sì fi ìkánjú rojọ́ yọ jẹ̀bi ọba. Bẹ́ẹ̀ sì lẹ́ni bá fìkànjú gbẹ́sà yọ gbẹ́sà wọ̀nríwọ̀nrí wọn ẹni bá fìkànjú wáwó irú ẹni bẹ́ẹ̀ àmọ́ kánjú kú ni o. Ẹ̀yin ọ̀dọ́ ẹ gbìyànjú àti sẹ́midọ̀ tó rẹ́yìn gangan lọ́jọ́ ọ̀la wa kíyà tó jẹ́ àwọn baba ńlá baba wa kọ́mọ̀ bá jẹ́ wá. Ẹ wá gbọ́ lórí gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú àti sọ pé ká pín sàdánkátà yín ọ̀dà o. Ẹ̀yin tẹ́ ẹ̀ sì ń gbìyànjú pé ká mọ̀ pín ká wà bá ṣe wà. Sàdánkátà tẹ̀yìn náà ǹjọ́ jẹ́ mọ̀ pé bá a bá pín lé ní ságbára rẹ gbé. Rántí pa àwọn baba ńlá baba rẹ ilé òkèèrè wọn wà tán fi là tán fi dọ̀lọ́rọ̀. Bá a bá pín lé ní gbogbo wọn pátá wọn ò lè padà wálé sóòtì nítẹ́ tó fún wọn àbò ti lówó tó kò lé hàn lọ́wọ́. Rántí pé wọ̀ gangan tó jókòó tó ń wò mí oore ọ̀fẹ́ Ọlọ́run ló gbé ọdọ̀ mi sóòtì lówó láti bọ́ ẹnìkan. Wá gbọ́ o ìwọ tó tún ní amọ̀pẹ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ bá yan olórí lónìí ṣé yóò dùn wọ́n nú ṣé yóò tẹ́ ọ lọ́rùn tó sì jẹ́ pé olórí wọn ò wá láti ìlú tiẹ̀ ṣé yóò dùn wọ́n nú. Ju gbogbo ẹ̀ lọ a nílò ṣọ̀kan a sì nílò ẹ̀mí ìfẹ́ bá a pín àmọ́ tí ó ṣẹlẹ̀ kò ní ṣaláì mọ́ ṣẹlẹ̀. Ẹ gbọ́ o ẹ rántí àwọn baba ńlá baba wa kan tó gbòmìnira ìyà tí wọ́n jẹ ló kó wọ́n nípa ló jẹ́ kán gbìyànjú àti gbòmìnira di sẹ́yìn sáà ti bọ́nù ìyà náà. Agbòmìnira tán òmìnira wá padà wá ń domi ìnira mọ́ wa lọ́wọ́. Àwọn kan wá pé wọ́n pé kúróbótó wọ́n ní ká pín sáà nímọ̀ gbìyànjú àti jìyà lọ. Bá a sì pín náà à ń jẹ̀yà èyí ó túmọ̀ sí pé ẹja sunrun tọmọlúàbí mọ̀ ń sùn. Ju gbogbo ẹ̀ lọ ẹ má jà fìyà jà wọn ọ̀dọ́ rí wípé alágẹmọ ti bímọ tiẹ̀ tán àìmọ́jó ó kù sọ́wọ́ àwọn ọ̀dọ́. Ẹ tẹ́rù ara yín pa torí wípé ẹ̀yin gangan lọ̀la wa.